A kú dédé àsìkò yìí. Mo kí wa nínú ilé. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé kò ní lù fún gbogbo wa jó o. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi náà, etí náà ò ní di. Porogodo ayé kò ní lù fún wa jó. Mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má gbàgbé láti subscribe sí orí channel wa. Ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa like ẹ̀, káwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n lè jàǹfààní nǹkan tí à ń sọ lóòrèkóòrè. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wò wá, tẹ́ ń pè wá, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á dúpẹ́ fún yín. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáńlá ayé, tó bá jẹ́ àárọ̀ lẹ wà lọ́dọ̀ yín bẹ̀ yẹn, ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Kí ni mo mú wá fún wa lénìí? Òun náà ni iṣẹ́ kan tí a máa ń fi àbá ṣe. Àbá yẹn ó dàbí, ó máa ń ní ẹnu méjì báyìí. Ẹ rí mo ṣe sọwọ́. Ìyẹn tá bá dọ́dọ̀ eléwé ọmọ, tá bá ní a fẹ́ ra àbá, ó tẹ̀kọ́ dandan, ó dàbí U. Ó ti yé yín? Kí wọ́n la máa fi ń ṣe? A máa fi ń ṣe iṣẹ́ ìṣẹ́gun ọ̀tá. Torí ọ̀tá ń bẹ nílé, ọ̀tá ń bẹ lóko. Iṣẹ́ tá a máa fi ń ṣe iṣẹ́ kí wọ́n má lè lo irun orí wa fi so ògùn. Kí wọ́n má lè lo ìgbẹ́ wa fi so ògùn. Kí wọ́n má lè bu yẹ̀pẹ̀ ẹsẹ̀ wa fi so ògùn. Ògùn kà. Kí wọ́n má lè bu yẹ̀pẹ̀, kí wọ́n má lè bu ògùn sórí ṣíà wa, orí àga. Pàápàá jùlọ àwa tí a bá ń ṣe iṣẹ́ ìjọba. Ọ̀pọ̀lọpọ̀ ọmọṣẹ́ míì kíákíá wọ́n fẹ́ dọ̀gá, yóò fẹ́ gba ipò mọ́ ọ̀gá lọ́wọ́. Yóò wá fẹ́ ṣe ọ̀gá yẹn ní aburú, yóò fẹ́ ṣe ní ìjàmbá. Ó lè bu ògùn sórí ṣíà fún. Tọ́gá bá sì ti jòkó síbẹ̀, ọ̀gá ò ní mọ̀ nǹkan kan. Elérú ó bá sungi. Kí wá là á ṣe tírú ẹ̀ ò fi ní wáyé? Nǹkan kékeré náà ni. Nǹkan kékeré là á ṣe tírú nǹkan báyìí ò fi ní wáyé. Kí la lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ọ̀gà gbígbẹ. Ọ̀gà gbígbẹ. Ẹ jẹ́ ká wá orógbó tó tóbi dáadáa, tó fẹ́ tó ọwọ́ báyìí, tó tóbi, orógbó ńlá. Òun ni kí ẹ jẹ́ kí a wá. Ṣó ti yé yín? Tí ẹ rí orógbó yìí, á pa ní pánsá. Kí ni wọ́n ń pè ní pánsá? Bọ́wọ́ mi ṣe rí ká lórógbó nìyí. Á wá fi ọ̀bẹ tínrín, á fi gé e nígun mẹ́rin. Bí àpèjúwe, ẹ jẹ́ kí n fi nǹkan kan ṣe àpèjúwe fún yín. Ẹ jẹ́ kí n fi nǹkan kan ṣe àpèjúwe fún yín. Ẹ wò báyìí. Ká ní orógbó ni mo mú lọ́wọ́ yìí ńsìn. Orógbó ni mo yà síbí. Á wá fi ọ̀bẹ, á fi gé e. Á gé báyìí nígun mẹ́rin. Òun ni wọ́n ń pè ní pánsá. N tá gé yẹn á yọ kúrò nínú orógbó. Ṣó ti yé yín? N tán ń pè ní pánsá nìyẹn. Á pa orógbó ní pánsá, á fi ọ̀bẹ gé e láàrin, á fi lú láàrin. Á wá yọ ìdérí yẹn kúrò. Tí a bá ti wá yọ ìdérí yẹn kúrò, inú ẹ̀ á wá gbẹ tí ó jìn dáadáa, tí ó lè gba àwọn nǹkan tí a fẹ́ kó sínú ẹ̀.
tó bá ti wá ṣe báyẹn tán á wá lọ sínú igbó ibi téèyàn kankan ò ti ní rí wa. Á mú orógbó yìí dání pẹ̀lú ọ̀bẹ tá fi gé e nípa tá fi pa ní pánsá. Á lọ sọ́dọ̀ àwọn lékulẹ́ja, àwọn eléwé ọmọ, àwọn náà ń pè ní lékulẹ́ja. Á lọ ra àbà kékeré, àbà yẹn bó ṣe rí nì, yóò ní ẹnu méjì. Tá bá ti wá mú àbà yẹn dé ibi tá ti fẹ́ lò ó, orógbó yìí á pa ní pánsá gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. Á wá mú irun orí wa, á fi tẹ́lẹ̀ nínú orógbó yìí. Á wá kán ẹsẹ̀ ọ̀gà gbígbẹ, ẹsẹ̀ òsì rẹ̀, á kán àti ìrù díẹ̀ kékeré, á kán. Á wá fi sínú orógbó tá pa ní pánsá yìí, tá ti fi irun orí wa síbẹ̀. Á fi ọ̀gà, ẹsẹ̀ ọ̀gà yẹn àti ìrù ọ̀gà á fi síbẹ̀. Á wá yàgbẹ́. Lẹ́yìn ìgbẹ́ tá bá yà yẹn, á rọra mú igi kékeré báyìí, ká lè mú igi kékeré, igi tínrín kékeré, á fi bu ìgbẹ́ yẹn, á fi kó ìgbẹ́ yẹn, á bu díẹ̀ sínú orógbó tá pa ní pánsá. Ṣé ẹ̀ ń bá mi ká lọ? Á tọ̀, tá bá ti tọ̀ sílẹ̀ẹ́lẹ̀, iyẹ̀pẹ̀ ìtọ̀ yẹn á tún fi igi yẹn á tún fi bò ó, á tún kó sínú orógbó. Ìgbẹ́ tá yà á fi igi bò ó, á kó sínú orógbó. Ṣé ẹ̀ ń bá mi ká lọ? Tá bá ti wá ṣe báyìí, á wá jókòó sílẹ̀ẹ́lẹ̀, ilẹ̀ẹ́lẹ̀ á jókòó. Á palẹ̀ gbogbo ibi tá ti fẹ́ lò yìí mọ́. Á palẹ̀ ibi tí a fẹ́ lò yìí mọ́. Bá ti wá palẹ̀ rẹ̀ mọ́, ṣé ẹ̀ ń bá mi ká lọ? Á wá jókòó nílẹ̀ẹ́lẹ̀ lásán nínú igbó. Á jókòó nílẹ̀ lásán. Á wá fi awẹ́ ìdí wa méjèèjì á rìn dí mọ́lẹ̀ báyìí. Bá ti rìn dí mọ́lẹ̀, á wá dìde. Ṣé ẹ rí ibi ojú awẹ́ ìdí wa méjèèjì yẹn, á wá fi igi ìmíì, á tún fi bu yẹ̀pẹ̀ ìdí ọ̀tún, á bù síbẹ̀. Á tún mú igi míì, á tún bu yẹ̀pẹ̀ ìdí òsì, yẹ̀pẹ̀ awẹ́ ìdí òsì, á tún bù sí. Á wá igi kéékèèké, igi tá bá ti fi bu yẹ̀pẹ̀ ìtọ̀, a ní lò mọ́, á sọnù. Igi tá bá fi bu ìgbẹ́, á sọnù. Tó ti yé yín báyẹn? Iyẹ̀pẹ̀ á bọ́ bàtà wa, á bọ́ bàtà wa. Yẹ̀pẹ̀ ibi tí ẹsẹ̀ wa wà, àtẹ́lẹsẹ̀, á fi igi bu yẹ̀pẹ̀ àtẹ́lẹsẹ̀ ọ̀tún níwọ̀nba, á bù sínú orógbó yìí. Á bu yẹ̀pẹ̀ ẹsẹ̀ òsì, á bù sínú orógbó yìí. Tá bá ti wá bù síbẹ̀ tán, tá ti parí ẹ̀, á wá fi ìdérí yẹn tá yọ lára pánsá, á fi ìdérí yẹn á fi dé pa. Á wá dì ní ibi ojú bí tá ti dé yẹn, á dì ní òwú. Tó ti yé yín? Tó jẹ́ pé ìdérí yẹn ò ní lè ṣíbọ́. Nígbà tá bá pa orógbó ní pánsá yìí, ìdérí yẹn á rọra gé nínú. Tó jẹ́ pé tá bá kó sínú egbòogi, tá bá kó sínú orógbó yìí, yóò dé pa. Tó ti yé yín? Ó ti yé ẹ̀yin àgbàlagbà? Bá ṣe ṣé nìyẹn. Á wá fi òwú dúdú àti funfun, á fi di ojú ibi tí a pa ní pánsá yìí níwọ̀nba. Ṣé ẹ rí àbà tá rà lọ́dọ̀ eléwé ọmọ tó lẹ́nu méjì, ibi tí a gé tá pa ní pánsá, á wá fi àbà yẹn á fi mú ibẹ̀. Ìdí àbà yẹn, ká ní bí àpẹẹrẹ orógbó ni ọwọ́ mi yìí tá ti pa ní pánsá, àbà ní. Á wá ki àbà yẹn, á kì bọ bí orógbó báyìí, á fi pàdé pọ̀. Tó jẹ́ pé ìdérí tí a fi dé yẹn, ìyẹn pánsá yẹn, kò ní lè ṣí bọ́.
a wá fi mú a wá dè ní òwú dúdú àti funfun a dè. Tó bá wù wá a lè fi orógbó yẹn sínú ẹ̀gbọ̀n òwú nínú òwú tútù. Tó bá wù wá a wá fi àbà a fi mú papọ̀, a wá dè ní òwú dúdú àti funfun. Tó bá wù wá a lè fi abẹ́rẹ́ tán ń pè ní okini a lè fi rán. Ṣé rí oògùn yìí ó dára púpọ̀, a lọ tọ́jú ẹ̀ sínú wardrobe wa ni. Ibẹ̀ ni ó máa gbé. Ṣé rí kéèyàn kan tó mú ìgbẹ́ wa kó tó fi so oògùn, àwa gan ti mú ìgbẹ́ ara wa ti fi so oògùn, oògùn yẹn ò ní jẹ́ fẹ́ nìyẹn. Kéèyàn tó bu yẹ̀pẹ̀ ẹsẹ̀ wa, àwa gan ti bu yẹ̀pẹ̀ tiwa a ti fi so oògùn, kò ní jẹ́ fún ẹni yẹn. Tán bá mú orí wa tán fi so oògùn, wọ́n ń parọ́ ni, kò sí nǹkan kan tí ó ṣe wá. Kódà tán bá kó ìgbẹ́ wa tán fi so oògùn àbí wọ́n bu oògùn sórí ìgbẹ́ wa, kò sí nǹkan kan tí ó ṣe wá. Fún àwọn táwọn ń ṣiṣẹ́ lọ́fíìsì tán bá bu oògùn sórí àga fún wa tá mọ̀ sí ṣíà, pẹ̀lú ògo Ọlọ́run kò sí nǹkan kan tí ó ṣe wá. Bí àṣírí yẹn ṣe wà nìyẹn. Ẹ má jẹ́ ká gbàgbé láti subscribe sórí channel yìí. Owó tí ẹ máa fi wò wá, tẹ́ máa fi ra data, Ọlọ́run ò ní fi wọ́n yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Èyí tẹ́ bá ti ń mú owó náà, ìlọ́po Ọlọ́run á máa fi rọ́pò fún yín. Ẹ jẹ́ ká ṣe oògùn yìí, ẹ jẹ́ ká ṣe ohun tó dára ni, torí àwọn aláburú ayé ò ní mú wa o, wọn ò ní mọ̀mọ́ wa. Ẹ jẹ́ ká ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a kàn máa gbọ́ ọ̀rọ̀ wa lásán, ká máa wò wá lásán. Ẹ bá wa subscribe sórí channel yìí kẹ́ lè láǹfààní àti máa gbọ́ wa dáadáa, torí àwọn nǹkan wà tá a fẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ ní nǹkan àwọn bàbá wa, tó jẹ́ àwọn nǹkan tí ó ṣe wá ní àǹfààní lọ́pọ̀lọpọ̀, tó jẹ́ àwọn àṣírí. Tẹ́ bá subscribe, a bẹ̀ yín ni, n tá a fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. A ní kí ẹ fún wa ní owó o, àmọ́ n tá a fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa òun náà ni pé ẹ subscribe sórí channel yìí, ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa like ẹ̀. Orúkọ ìmọ̀mọ́ yín tí mo sọ̀rọ̀ náà ni Dr. Hafiz Abolade. Ó di wọ̀ bí ọjọ́rọ̀, ire o.